kábíyèsí elédùmarè ọba lẹ́ni ọba lánàá ọba títí ayérayé ọgbàgbà tí ń gba láìlára bàbá tó ń ṣe bàbá fún gbogbo ẹni tí ò ní bàbá pátápátá àtẹrẹrẹ kárí ayé ọba àná ọba ìní ọba ọjọ́ gbogbo. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi, èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kan ẹ̀kan mímu ìka ìmú ọmọ aládé mẹ́rìndínlógún, èmi lọmọ àròbí ọmọ àtòrè. Àlejò wa lórí ètò Gbajúmọ̀ lénìí òdú ni wọ́n ìṣàìmọ̀ fún olóko. Ní pàápàá kì í ṣe ìgbà àkọ́kọ́ tí wọ́n máa wá sórí ètò nìyí, wọ́n ti wá rí nígbà tá a ṣe ìbẹ̀rẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wọn wá ní ó ṣe tó jọ mẹ́ta ń bo náà wà gan kí náà ti ń ṣe láti jọ yìí. Ẹ fẹ́ rí wọn báyìí sójú, ẹ ní ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ bá wọn sọ, ẹ fẹ́ kí wọn. Àwọn náà dẹ̀ wá tiẹ̀ wá jàǹpátá, wọn ò tiẹ̀ wá gbó wa lẹ́nu rárá nígbà tá a pè wọ́n. Wọ́n ní tó bá ti já wọn olólùfẹ́ àwọn ni, ìyẹn lórí ètò Gbajúmọ̀ ní kíákíá báyìí làwọn máa dá wa lóhùn. Wọ́n ti wá wọlé tọ̀ wá lẹ́nìí, èmi ní ìrètí, mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé ètò tèní ó máa kí pọ́pọ́, wípé ètò tèní ó máa dùn, á tún dùn ju èyí tí wọ́n ṣe nígbà tí wọ́n kọ́kọ́ wá lọ. Táwọn ní ẹni tí mo wá ń perí báyìí gan. Báwo ni kí n ṣe ṣàfihàn wọn o? Ẹ wo ẹjẹ́ àfihàn lẹ̀, ẹ wá nǹkan fìdílé, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò Gbajúmọ̀ tọ̀tẹ̀ yìí ní kíákíá. Àlejò mi, ẹ máa wọlé bọ̀. ṣì wà lára mi. Èmi náà rí. Gbogbo ara ń ro mí ni. Gbogbo ara ni. Ẹ ṣe. Ẹ tiẹ̀ wá fẹ́ gbà rárá. Irọ́ kò possible. Ṣé lóòótọ́? Mi lè gbà. Ṣé pé lákọlẹ̀ wà? Lákọlẹ̀. Èmi náà rí bẹ́ẹ̀. Lákọlẹ̀. Èmi náà rí bẹ́ẹ̀. Ojú tèmi ń wò yìí ó tún dán ju tàtẹ̀yìn wá lọ. Ẹ̀yin náà ò yàtọ̀ púpọ̀. Ẹ ì tẹ yàtọ̀ rárá. Ṣé bí mo ti wá rí mo dẹ̀ mọ̀ bí mo ṣe báyìí. Bẹ́ẹ̀ni. Ẹ yàtọ̀ náà ẹ tún fáìn sí gan jù gbà yẹn lọ. Ẹ ṣe. Àmọ́ kí làṣírí ẹwà tí ń? Èmi ò láṣìírí ẹwà o, ká má purọ́ ká má jalè. Torí mi ò sábà lè para púpọ̀, mi ò sábà lè kun nǹkan sójú púpọ̀. Ṣé lóòótọ́? Mi ò ń ṣe, bọ́ mo máa ń mu mi dáadáa. Ó dà pé dókítà ní omi dà, so mo máa ń mu mi dáadáa. Mo dẹ̀ máa ń tọ́jú ara mi bí ká scrub dáadáa. Mo lè scrub bọ̀ mo lè má para. Mo mọ̀ pé àwọn olólùfẹ́ yín lé wọ́n tún ti mú yẹn dání ẹgbẹ́. Èmi náà lọ gbìyànjú ẹ̀ wò, mo mọ̀ pé á ṣiṣẹ́ fún mi. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé. Ó dáa. Orúkọ mi ni Faithia Williams Balogun. Mo kẹ́yìn olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mi mọ̀ bí màá ṣe dúpẹ́, àmọ́ mo fẹ́ lo Gbajúmọ̀ láti fi dúpẹ́ lọ́wọ́ yín torí ẹ̀yin olólùfẹ́ mi ẹni ní kí n wálé ni. Mo dúpẹ́ gan. Aunty Faithia, bí mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀ ètò yìí, mo ní òdú ni ìṣàìmọ̀ fún olóko. Ní èyí tó já sí wípé ẹ ti wà lẹ́nu iṣẹ́ yìí, ilẹ̀ ti ta sí díẹ̀. Àmọ́ ẹ jẹ́ ká mọ ọmọ ìlú tẹ́ ẹ jẹ́. Ilé ìwé wo lẹ lọ? Ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín? Ọmọ Delta State ni mí. Mo para Waterside to be precise. Mo lọ sí Olúfúnmiláyọ̀ Nursery School ní ìbẹ̀rẹ̀ tí abáyẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọmọ kékeré. Mo lọ Maryland Comprehensive Secondary School. Mo tún wá lọ sí Maryland Comprehensive High School. Ìgbà tí mo ṣe tún mo lọ sí Kwara State Polytechnic, mo ṣe diploma in law. Àmọ́ law ti fẹ̀ jù fẹ́mi, mo ò lè kà á tán. Bí mi ò ṣe lọ́mọ nìyẹn, OND nìkan mo ní. Bọ̀mà tí mo wá lọ lóyìnbó, mo ṣe àwọn drama, mo lọ sí àwọn drama college díẹ̀díẹ̀ tí mo ṣe. Ṣùgbọ́n tí mo dé, mo wá lọ local drama tí wọ́n ṣe ń bì báyìí. Mo tún wá dúpọ́ pé mo fẹ́ padà sí school. Mo ní opportunity àti padà sí Ọlábísí Ọ̀nàbànjọ University ní last year. Mo lọ ṣe filming. Bẹ́ẹ̀ni. Ṣé pé ìmọ̀ ò tiẹ̀ dúró sójú kan? Rárá o. Láti máa kọ́ ìmọ̀ kún ìmọ̀ ni. Bẹ́ẹ̀ni. Olúwa ṣeun. Iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò ìyẹn iṣẹ́ tíátà. Ṣé ká sọ pé abínibí ni? Ṣé kankan nínú àwọn òbí ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe nìyí? Àbí ẹ̀bùn tọ́lọ́run kàn fún yín tẹ́ wò pé ó yẹ kí n gbé ẹ̀bùn yìí kí n gbé ju bó ṣe wà yìí lọ? Àwọn òbí mi ò tiẹ̀ mọ̀ kankan nípa tíátà rárá.
bó tilẹ̀ jẹ́ pé àwọn òbí mi méjèèjì wọ́n mọ̀ jù dáadáa ìgbà tí mo gbọ́njú mọ̀ pé tá a bá ṣe pátí nígbà yẹn wọ́n máa ń ṣe competition láàrin ara wọn wọ́n ń jó dáadáa ìyẹn nìkan mo lè rántí pé wọ́n mọ̀ bọ̀ ìgbà tí mo wà ní iléèwé mo jẹ́ ọmọ tí iléèwé mi nífẹ̀ẹ́ sí kò sí iléèwé tí mo lọ mo máa ń wà ní ibi iwájú iléèwé ni máa ń ṣe bí match pass fashion parade quiz máa ń ṣe àwọn activities tó tọ́ mọ́ entertainment but pẹ̀lú ẹ̀ náà mi ò lérò nínú mi pé mo fẹ́ ṣe theatre bàbá mi fẹ́ kí n jẹ́ accountant torí wọ́n like maths gan but maths fi bẹ́ẹ̀ wọ ọpọlọ tèmi so mi ò fẹ́ ṣe but nígbà yẹn mọ̀ pé ní air hostess máa ń ṣe kíní gan gbà yẹn gbà mo dẹ̀ ní figure pé o lè ṣe model o lè ṣe air hostess so mo fẹ́ ka journalism nígbà yẹn bí tí mo bá ṣe tán màá lọ fún air hostess but mọ̀ pé lọ́nà ló ń ṣe gbogbo nǹkan ìgbà tí mo wà ní school gbà yẹn tí mo wà ní Kwara Poly yẹn foster father mi ẹni tó tọ́ mi late Alhaji Fatai Teniola ni mo wà lọ́dọ̀ wọn gbà yẹn tí mo ń gbọ́dọ̀ wọn àti late Kokonsari mo kọ̀ wálé láti school lọ́jọ́ yẹn ni mo dẹ̀ ń padà wọ́n wá pé Oyèládùn kó wá bá wọn ṣe role kan lọ́dún yẹn bí Oyèládùn ṣe disappoint wọn nìyẹn so bí mo ṣe ń lọ ni wọ́n wá ní àkí wá ṣe then nígbà yẹn wọ́n rí èmi rí movie àtàwọn kan bíi pé àwọn oníranú àwọn wo ló ń ṣe theatre you know so wọ́n ṣe ní àkí wá bá wọn ṣe role kan mo ní role wo níbo sí ibo báwo ló ṣe pé àkànjọ mi ò fẹ́ wàhálà ọ̀kẹ́ nìkan wọ́n ṣáà bẹ̀ mí ó take a while fún láti convince mi pé kí n ṣe mo ṣàṣeṣá mo ṣe mo like ẹ̀gbọ́n mi náà sọ pé ó ní acting skill nínú náà kí ló tó fẹ́ mú ní mi wà interested pé school mi ló ṣe kókó sí mi so mo ń lọ school mo ń ṣe ìgbà yẹn Tenifa Pictures nìkan ni máa ń ṣe mi ò ń bá wọn ṣiṣẹ́ níta bí wọ́n ṣáà ká má ṣáà fọ̀rọ̀ ògùn bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò. ọdún wo ni ìrìn àjò yẹn bẹ̀rẹ̀? ó bẹ̀rẹ̀ ní bíi late 80s mọ́ 90 bíi 89 90 91 92 mo ṣe díẹ̀díẹ̀ ní 89 90 bọ̀ pé mo wọ ọbẹ̀ gbà lórí nípa mo ṣe tán school ní 92 ni mo bẹ̀rẹ̀ fúlé. ìgbà tẹ́ wá ti wá pinnu lọ́kàn yín pé iṣẹ́ yìí mo fẹ́ mú ní òkúkúdùn ṣé ń kọ́ iṣẹ́ yìí mọ́ ní abẹ́ ọ̀gá kankan? bẹ́ẹ̀ ni Kokonsari ni pé official ọ̀gá mi gangan torí àwọn náà mú mi lọ sí local àwọn náà máa mú mi rìn àwọn nìkan ni ẹ̀gbọ́n mi Fatai gbà yẹn sọ pé kàn máa mú mi káàkiri kò yẹ yín so gbà tí mo wá lọ lóyìnbó mo ṣe àwọn movies kan kò tí tó lọ sí lóyìnbó so gbà tí mo lọ sí lóyìnbó tí mo wá dé mo wá join ọdún Fakakos again so àwọn ọ̀gá mi náà wà lọ́dún Fakakos Zinka Quadri Ogogo àti Abilanre. fèsì àti gbogbo wa mọ̀ ìgbà wo gan àbí ká sọ báyìí pé eré èwo gan lẹ ṣe tí gbogbo àwọn èèyàn àwọn olólùfẹ́ yín lọ́kùnrin àwọn olólùfẹ́ ọmọbìnrin ipa tó kó náà ó rin ilẹ̀ dáadáa eré wo lẹ ṣe tí orúkọ yẹn tó fi di àtẹ́wọ́gbà? mo máa ń sọ fáwọn èèyàn pé èmi ò ní sinimá kan tí màá sọ pé òun ló gbé mi já òun ló fún mi lórúkọ àbí tó ń mọ̀ mí sí torí pé gbogbo sinimá tí n bá ń ṣe sinimá tí mo fi gbogbo ara mi ṣe ni mo ń sọ pé sinimá kan wà tí mo fẹ́ ṣe bákan gbogbo sinimá tí bá ti gbàwé ẹ̀ pé lọ kà mo máa ń jókòó láti kàdàdà láti ti ṣe dáadáa ni àmọ́ síbẹ̀síbẹ̀ náà àwọn sinimá tó ju sinimá náà lọ nígbà tí mo dé tí mo kọ́kọ́ kí n tó lọ mo ṣe Ta ló pa Chief ẹni tó bá rántí fíìmù Ta ló pa Chief nígbà yẹn was very lórúkọ gan so ìyẹn ni mo kọ́kọ́ ti ní orúkọ yẹn jẹ́ ló ti jáde òun àti secretary ni mo ṣe kí n tó lọ sílùú òyìnbó gbà yẹn so làwọn èèyàn fi bọ̀ mí ní Faithia Williams nígbà yẹn ṣùgbọ́n tí máa lọ tí máa dé ẹ̀wọ̀n tí máa dé báyìí èrò ti pọ̀ gan nínú iṣẹ́ tíátà mo pé bọ́lá tó ti fẹ́ wá bẹ̀rẹ̀ báyìí kankan mo dẹ̀ lọ sọ́dọ̀ àwọn ọ̀gá mi lọ́dún Ifá báyìí so fíìmù tí mo wá ṣe gbà mo ṣe ọmọ alájà kọ́kọ́ gbé mi jáde kò tó nígbà tí wọ́n á ṣàbulẹ̀ ṣòwò tí Yínká Quadri ní breakthrough yẹn fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. eré mélòó lẹ́yìn ti gbé jáde fún rárá yín láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀? eré tí mo gbé jáde àti ká máa tí màá rántí gan mọ́ pé mi rántí á ti wọ bí àbí 10. 10? bẹ́ẹ̀ ni. àwọn ìtàn tí ẹ máa ń gbé jáde yìí ṣé ká ní pé ìrírí ayé àwọn nǹkan tẹ́ ẹ ti rí ni àbí ó ní àwọn kan tí wọ́n máa ń kọ àwọn ìtàn yìí fún yín? mi ìwà àti jẹ́ pé ìrírí ayé ni tí mo jókòó tí mo pé nǹkan èèyàn tí wọ́n bá sọ nǹkan fún mi màá rò pé kí ni ilé ìṣẹ̀lẹ̀ lóòótọ́ náà màá kọ́ yọ bíi tíntín nínú ẹ̀ màá fi ṣe èmi bóyá nǹkan tí mo rí bóyá mo kà ní news àbí mo kà níbì kan màá kọ́ jókòó màá fi bíi móvì mi kan Nọ́mí Aganga ẹbí mi kan ló ṣẹlẹ̀ sí nígbà ìjà àwọn Niger Delta yẹn ló ṣẹlẹ̀ sí gangan tó wá sẹ́kọ̀ọ́
tí òrìbí gbé tó lọ gbábẹ́ bridge tó fi join ní mi fẹ́ dárúkọ àdúgbò tó jẹ́ ní Èkó tó fi jó lórí wọn nítorí ó ti padà sí ọ̀dọ̀ wa ń sìn ó ti lọ marry ó ti ṣe foundation tí mo ṣe yẹn ó ti ṣe sí ọ̀dọ̀ wa ṣe rírù yẹn bẹ́ẹ̀ yẹn bí Símisọ́lá Ọ̀tẹlẹ̀múyẹ́ tí mo kàn sìn ìyẹn mo kàn ń rìn lọ lórí ibì kan ni mo dẹ̀ rí picture tí mo múra ní Símisọ́lá Ọ̀tẹlẹ̀múyẹ́ yẹn àtìyàn kan múra bẹ́ẹ̀ mo kọ pé picture yìí mo lè write nǹkan kan out of it kẹ́ ni mo ṣe kọ Símisọ́lá nìyẹn so ìgbà mi dẹ̀ kẹrẹ orin tí bá gbórin gbà mí máa ń yọ ọ̀rọ̀ orin kan máa fi kọ́. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Aunty Fathia Òdú ni abala tá a fẹ́ wọ̀ fún yìí kì í ṣe àìmọ̀ olóko yín ẹ mọ̀ yìí pé ó ní abala tá a ya kalẹ̀ fẹ́yìn àtàwọn olólùfẹ́ yín níyì tó jẹ́ pé wọ́n fi ní àǹfààní láti kí yín àwọn tó fẹ́ kí yín wá kí yín àwọn tí wọ́n dẹ̀ fẹ́ béèrè béèrè àwọn náà wà ńbẹ̀ òun là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò. ẹ jẹ́ àsọ o. ẹ jẹ́ àsọ. èmi ni Alhaji Ayuba Delu retired police officer tó ń ṣe business nísìn. kọ́mẹ̀ntì mo nípa Fathia Balogun ni pé ó jẹ́ òṣèré tí ó múṣẹ́ níṣẹ́ gidi kò dẹ̀ sí ẹni máa wòran eré tó any play tó bá take part tí ò ní wà interest tí ò ní gbádùn ẹ̀ tí ò ní rí ọgbọ́n kan tàbí kejì kọ́ ìdí tí mo fi fẹ́ràn ẹ̀ nìyẹn bẹ̀tí kọ́kọ́ tó wá ń jẹ́ ìyànú fún ọ̀rọ̀ ẹ̀ ni pé ojoojúmọ́ ló ń dọmọdé sí i ìtumọ̀ àgídèwé láyé pé mo rí ọ̀ràn wọ̀ràn wọ́n láti bá sọ̀rọ̀ kí wọ́n lè mọ bí àbábá rẹ̀ ló fún ní àgídèwé yẹn ni o torí ojoojúmọ́ ló ń kéré sí i ó dàbí sisi tó bá wá ṣeré sisi inú play báyìí òòdì kọ́ sá ti jiyàn tó bá wá ṣeré ìyá arúgbó nù play mi báyìí gẹ́ẹ́ ló ṣe tí mo ti gbá tiẹ̀ nú àwọn òṣèré nìyẹn. ṣe rí pé mi ò sì sọ báyìí láì mọ̀ pé àwọn olólùfẹ́ yín tiẹ̀ máa tún sọ ó yá ẹ tún mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o bí mo ṣe sọ síwájú náà tẹ́lẹ̀ pé mi ò ní nǹkan kan tí mò ń ṣe mi ò ní nǹkan kan then mi ò wá fi léèkún kún pé àwọn ẹni tí mo tara wọn jáde náà bàbá mi àti ìyá mi wọn ò lára bàbá mi ti over 70 tẹ́ bá rí wọn ẹ máa ṣe pé wọ́n ní bí ọmọ 40 or 50 something ìyá mi náà ṣáńkó náà ni so bóyá ibi tí mo ti mú nìyẹn wọn àtúbí ń lè wà. ẹ jẹ́ padà sí ìjọba. Orúkọ mi ni Mohammed Kafayat. Mo fẹ́ nǹkan tí mo kàn fẹ́ sọ nípa Fathia Balogun ni pé she is my role model. Mo like bó ṣe máa ń ṣe, mo máa ń gbádùn wọn gan. In fact, can't keep it up. Ọlọ́run dẹ̀ máa fún wọn ṣe. Àmín o, àmín Ọlọ́run máa fún ẹ̀yin náà ṣe. Ẹ ṣé gan. Mo love láti jẹ́ so many people's role model. Mo dẹ̀ máa ń willing láti help àwọn tó bá ń bọ̀ lókè. Olúwa ṣeun. Aunty Fathia ó ní ẹgbẹ́ kan tí ẹ dá sílẹ̀ ẹ̀yin àti àwọn òṣèré ẹgbẹ́ yín bíi mélòó kan kí ni nǹkan tẹ́ ẹ rí tẹ́ fi dá ẹgbẹ́ yẹn sílẹ̀ ìyẹn ní ẹgbẹ́ tẹ́ ẹ dá sílẹ̀ yẹn kí ni nǹkan tó wà fún gan-an. orúkọ ẹgbẹ́ yẹn jẹ́ Unique Charitable Foundation. Àwọn àkọ́kọ́ jókòó àwò pé kí ni à ń ṣe fáwọn aráàlú tó nífẹ̀ẹ́ wa Ọlọ́run ṣe níwọ̀nba fún wa kí làwa ti ṣe fáwọn èèyàn láti fi sọ fún Ọlọ́run pé a dúpẹ́ kò ń ṣe ká jí láàárọ̀ kákọ̀ ní adúpẹ́ ìrànlọ́wọ́ wo láti ṣe fáwọn èèyàn tó yẹ pọ́n lè fi jókòó láti ṣàdúrà fún wa so àwa èmi Múyìwá Adémọ́lá Fẹ́mi Adébáyọ̀ Sanyẹ̀rì àti Kamilu Kompo àṣejókòó nìyẹn pé ẹ jẹ́ ká dá bí foundation kan lẹ̀ tí a máa fi máa ran àwọn tí ò ní lọ́wọ́ so bá ṣe jókòó bá ṣe dálẹ̀ nìyẹn a máa ran ẹni tó bá fẹ́ lọ sílé ìwé tí kò lè continue education a máa ràn wọ́n lọ́wọ́ ẹni tó bá ní ìṣòro náà bóyá ó sick àbí nǹkan bẹ́ẹ̀ yẹn a máa ràn lọ àwọn aláìní a máa ń lọ bẹ́ẹ̀ a máa ń lọ sí hospital a máa ń lọ sí school a máa so many places láti lọ. gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe sọ wọ́n ní owó òun ni kẹ̀kẹ́ ìyìn rere ẹni tó bá dá ẹgbẹ́ sílẹ̀ ó ń láti jẹ gbogbo àwọn nǹkan tẹ́lẹ̀ ń ṣe yìí owó ni ẹ̀ láti lò láti lè fi jẹ́ kí wọ́n yọrí àwọn owó tẹ̀ ń lò yìí ṣé àárín yín náà lẹ ti ń dání àbí ẹ ní àwọn igi lẹ́yìn ọgbà kan tí wọ́n ń ràn yín lọ́wọ́. àárín wa la ti ń dà a lè ti ní with due respect mo gbàgbé láti dárúkọ bàbá mi sínú wa ìyẹn Alhaji King Wasiu Ayinde àwọn náà ọmọ ẹgbẹ́ wa ni wọ́n so nípasẹ̀ wọn náà a meet àwọn èèyàn kankan tó jẹ́ pé wọ́n máa ń ràn wá lọ́wọ́ bí a fẹ́ lọ ibì kan a máa ní à ń lọ síbi báyìí àwọn ọmọ láìní a ní ìdí kan bá a ní sọ àwọn èèyàn máa ń fún wa ní nǹkan pẹ̀lú nǹkan táwa bá dá la máa ń lò. ẹ jẹ́ ká wá padà sí ìdí iṣẹ́ yín yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ògo wẹrẹ nípapọ̀ àwọn obìnrin àwọn ni wọ́n ti kún ẹnu iṣẹ́ yìí àmọ́ Aunty Fathia láàrin èmi àti yín
ṣé ìmúrasí ni ká sọ ni ṣé ìsọ̀rọ̀ sí ni ká sọ ni ní ti àwa kan a wò pé kò kúnná tó kò dán mọ́rán tó ẹ̀yin tẹ́ wá jẹ́ gẹ́gẹ́ bí àgbà òṣèré tẹ́ dẹ̀ jẹ́ obìnrin tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àwọn ìgbésẹ̀ wo lẹ máa ń gbé láti lè rí i pé nǹkan báyìí ò dáa má ṣe nǹkan báyìí ló dáa ọ̀nà bí ni kò gbà. ìbéèrè tẹ́ ìbéèrè yẹn ìbéèrè tó lágbára ni tó dẹ̀ jẹ́ ìbílẹ̀ tó yẹ pé yàn láti ro àròjinlẹ̀ àwa náà tún láwọn ọ̀gá wájú àwọn bíi ìyá Rainbow ìyá Àwẹ̀rò Ṣàjẹ́ Fàlẹ́ Ọláìdíjẹ wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn Tóyìn Àṣẹwó Tóyìn àǹtí Tóyìn Ṣóbọ̀wálé wọ́n pọ̀ ṣó ti yẹ yín so mo believe pé àwọn náà gbàtàwà náà ń dàgbà sí wọn lọ́wọ́ wọ́n máa ń pè wá láti sọ àwọn nǹkan kan fún wa mo dẹ̀ máa ń sọ nǹkan kan fáwọn èèyàn pé ilẹ̀ training tó bá fún wa láti ilé la máa bá lọ ọmọ mi máa ń yàbàrà tó bá ti dé ta tó bá ti rí kó máa nǹkan tí yàn bá ṣe kó máa ṣe mi mọ yìí kíyàn máa copy èèyàn ṣó ti yé yín ẹlòmíì máa yàbàrà kúrò ní training ẹ̀ but number one ti máa sọ ni pé home training ló wà important bó bá ṣe training wá láti ilé bí èmi ń ṣe mo ṣe training mi láti ilé àwọn tó bá dé ìbàdàn máa ń wọ̀n lé wa àwọn òwòṣọ tó bá dé ìbàdàn make up inú industry mo ti kọ à ń ṣe make up ń lé wa so the scene náà mi mọ make up ṣe pencil lásán mi ò lè fà lẹ́yìn lip gloss yẹn kí n fi sẹ́nu ṣó yẹ yín so mi kàn feel pé wọ́n ń lajú ju bó ṣe yẹ lọ yorùbá tẹ̀yìn máa ń lò nìyẹn wọ́n ń lajú ju bó ṣe yẹ lọ torí àwọn gangan la pera wa ní culture àwa gangan ní yorùbá là ń ṣe movie yorùbá so a ní limit ibi tí a lè dé nínú movies a ní limit kan tá a lè ṣe bó lè yẹ pé make believe là ń ṣe bó lè yẹ pé actor ni wá any script tó máa fún yín láti deliver wà á deliver dáadáa ó lè wọṣọ tó bá fẹ́ ṣọmọ tó bá ṣe aṣẹ́wó ó lè wọ́n pé ó máa hàn máa aṣẹ́wó láì máa ṣe wálẹ̀ ṣó yẹ yín but ẹ yẹ ká dúró níbẹ̀ yẹn nǹkan tí máa sọ náà ni pé home training bọ́n ṣe kọ́ wa nílé wa ni nǹkan tó wà nílẹ̀. ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèré bẹ́ẹ̀ ṣe ń ṣe ti tiwantiwa òun náà lẹ tún ń kópa nínú ti àwọn onígẹ̀ẹ́sì ẹ jẹ́ ń bí àǹtí Fathia nínú àwọn ìtàn tí wọ́n máa ń kọ èwo lẹ́rọ yìí pé ó jinlẹ̀ jù ṣé ti Yorùbá ni àbí ti àwọn onígẹ̀ẹ́sì. méjèèjì náà ní sinimá tó dáa tí pé tẹ bá wò ẹ̀kọ́ ọgbọ́n nínú ẹ̀ àmọ́ ẹ mọ̀ pé Yorùbá culture wa a ní nǹkan tó dùn ó rich dáadáa tí a lè kọ so mo máa ń gbádùn tí bá ṣe traditional títí wa Yorùbá yẹn gan ju títí wọn lọ torí pé tí wọ́n máa ń rí bíi pé a fẹ́ ṣe bíi Sharon Stone ni tí ó yẹ yín but lọ́dọ̀ títí wa à ń ṣe raw food là ń sè ládẹ̀ ń jẹ but tá bá wo méjèèjì náà ó máa ń dùn bó ṣe yẹ kó dùn bó kọ̀ yẹ pé culture Yorùbá ó dùn. ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Fathia Williams Balógun ṣé wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọ́n àǹtí Fathia ń jẹ́ kó máa yé mi pé tẹ́ bá ń pe àwọn ní ẹ̀mẹ́wàá àwọn á máa dá yín lóhùn ní ihò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ojú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè ẹ̀yin la máa bá àǹtí Fathia dẹ̀ ló máa wá. àmín. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. kéńgbé lẹ́nu abẹ́ eku bábí eku ọba lánàá àní gbọ́rọ̀ kéńgbé abí eku mi lanu ọ̀rọ̀ ń bọ̀. ẹ̀lẹ́lẹ́ o ẹ̀yin èèyàn wa ètò tó yẹ kẹ́ máa wò Gbajúmọ̀ tẹ́ ẹ bá wo Gbajúmọ̀ kí lẹ fẹ́ máa wò náà ẹ máa bá wọn tí ẹ nífẹ̀ẹ́ sí Gbajúmọ̀ nídìí iṣẹ́ káàkiri iṣẹ́ aré ìtàgé ṣíṣe iṣẹ́ orin kíkọ lọ́ọ̀yà ni o dókítà ni o àwọn Gbajúmọ̀ káàkiri àtàwọn tí wọ́n máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn Gbajúmọ̀ tí ẹ nífẹ̀ẹ́ sí ẹ máa pàdé wọn lórí ètò yìí kó síbì kan tẹ́tí lè rí orí Gbajúmọ̀ náà ni Gbajúmọ̀ dé o. abala wo lẹ rò pé ó kù tá a fẹ́ lọ báyìí. tí n bá gbàgbé ní ọdún lọ́hùn tá a ṣe mo mọ̀ pé àwọn abala tí a máa fi ń fèèlì díẹ̀ báyìí. ẹ jẹ́ bí ìbéèrè mélòó lẹ gbà nígbà tẹ́ wá yẹn náà. ó gbẹ́yọ kan. ní mẹ́ta. bẹ́ẹ̀ni mo gbìyànjú. ẹ̀dẹ̀ wá jẹ́ kó yé mi ká tó bẹ̀rẹ̀ tó pẹ́ múra wá ni. bẹ́ẹ̀ni. nísìn mélòó lẹ lérò pé ẹ máa gbà.
yẹ kí n gba gbogbo ẹ. Kẹ́ gba mẹ́tẹ̀ẹ̀ta. Mo ṣáà ti lọ sí school. So yẹ kí n lè gba gbogbo ẹ. Ẹ tún ti kọ́ ìmọ̀ kún ìmọ̀. Abala tá a fi ń dára wa ní ẹ̀kọ́, tá a fi ń kọ́ra wa nípa àṣà, ìṣe àti èdè Yorùbá, òun ló kàn yìí. Èyí tá a pè ní abala ṣó láyà. Ẹni kí tiẹ̀ máa béèrè. Mo ní. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ kankan pé. Ipe mi ìfẹ́ mọ̀. Mi kì í ṣe Yorùbá. Ẹ bá mú iye ìgbà tẹ́ ti sọ fún mi pé Yorùbá wà yìí. Ẹ ní Yorùbá yín o. Ẹni Yorùbá wà yìí. Mo gbádùn àṣà wa. Bẹ́ẹ̀ni, mo gbádùn. Kò síbi tẹ́ fẹ́ tì sí. Ẹ ṣí. Kí ló wà ń bẹ̀? Kí ló dé? Tí ò bẹ̀ kúrò. Ìbéèrè 10 òun ló wà nínú ṣùkú tí mo ṣe. 3 ni kẹ́ mú. Ó yá, ẹ mú. Ṣé yóò rò pé 3 pọ̀ ni? Nínú ìbéèrè 10. Àti ẹ̀ ní kẹ́ mú dàjì. Ní kẹ́ mú 5 nínú 10. A ti gbọ́. Ṣé ká mú lẹ́ẹ̀kan náà ni? Ó kẹyọ kan bẹ́ẹ̀ ni. Òun náà mò ń sọ. Táwọn kó wá sọ, kó wá sọ, kíákíá kó wá sọ, wéréwéré. Ó yá ṣí dóyin. Ó yá ẹ ṣí. Mo ṣí. Ìbéèrè kẹjọ tó jẹ́ àkọ́kọ́. Ẹ̀yin gan jẹ́ kẹ́rù máa bá yàn. Ó dẹ̀ má jẹun wojú yín kí n tó kà. Àǹtí Fathia, ìbéèrè kẹjọ tó jẹ́ àkọ́kọ́. Ataọ́ja òun lọ́ba ìlú Òṣogbo. Ọọ̀ni Ẹrùjẹ̀jẹ̀ lọ́ba ti Ilé Ifẹ̀. Kí ni orúkọ oyè ọba ti Ṣakí? Olúṣakí lọ́dún. Ṣé orúkọ wọn gangan? Orúkọ oyè wọn. Orúkọ oyè wọn? Bẹ́ẹ̀ni. Ọba Ọ̀ṣakí náà ni. Ìgbà tó jẹ́ Ataọ́ja òun ni Tìbó l'Òṣogbo. Ọọ̀ni Ifẹ̀ Ẹrùjẹ̀jẹ̀ ní ti Ilé Ifẹ̀. Mi ò mọ̀ wà láyé. Ṣakí àbí? Bẹ́ẹ̀ni, Ṣakí. Mo dẹ̀ mọ̀ o. Ọ̀kẹrẹ̀ ti ìlú Ṣakí. Kò possible mi lè mọ̀ náà. Ẹ tí ì dé Ṣakí rí ni. Mo ti ṣiṣẹ́ ń bẹ̀ rí. Ẹ tí ì dá àfin wọn. Ìdọ̀bà rí mi ìdè bẹ̀ rí. Àmọ́ ẹ ti mọ̀ lẹ́ni náà ni. Mo ti mọ̀. Kí lẹ tún pè yẹn náà? Ọ̀kẹrẹ̀. Ọ̀kẹrẹ̀. Bẹ́ẹ̀ni. Lásán. Bẹ́ẹ̀ni. Ní orúkọ oyè ti Ṣakí, ọba Ṣakí. Ìbéèrè 5 tó jẹ́ ìkejì. Ìsán lọ́jọ́ 9, ìta ní ọjọ́ 3. Kí ni ọjọ́ 5 jẹ́? Days of the week. Bẹ́ẹ̀ni. Fathia. Mo mọ̀. Mo mọ̀ pé ẹ mọ̀. Mo mọ̀ pé ẹ mọ̀. Ẹtì àbí kí àbí? Mi ní kẹ́ ka orúkọ àwọn ọjọ́ ọ̀sẹ̀. Tí wọ́n bá ní ẹ̀ta, ẹ mọ̀ pé ìjọ́ 3 nìyẹn. Ẹ ń ka ọjọ́ ọ̀sẹ̀ nìyẹn. Ọjọ́ wo wà lélẹ̀? Ọjọ́ 5. Ṣé bí orúkọ ọjọ́ 5 yẹn? Kì í ṣe orúkọ. Kí wá ní? Tẹ́ bá ní tó bá di ẹ̀ta, tó bá ní kẹ́ jẹ́ ká pàdé ní ìta lónìí, á ń pé ìjọ́ 3 ni wọ́n sọ. Ìjọ́ 3 ni ẹ̀ta. Ká pàdé ní Ìsán. Ọjọ́ ọ̀run. Ọ̀run. Ẹ gbà. Mo jẹ́ ẹyọkan náà ni mo gbà ó ti tó. Ẹgbẹ́ ẹyọkan lákọ̀ọ́kọ́ láti tún gbàgbé ẹyọkan lẹ́kẹ́lẹ́ ó yẹ kẹ́ ẹ gbà. Ìbéèrè 9 tó jẹ́ ìkẹta. Mo láti gbélé yìí o by crook by fire o. Ó yẹ jẹ́ àwò. Ó yẹ jẹ́ àwò. Àǹtí Fathia, ìbéèrè kí ló dé tẹ wá mi? Mo láti gbà ni. Àmì. Mo ṣàmì sí. Ẹ jẹ́ ń wo náà. Ẹ gbọ́dọ̀ má gbà. Bẹ́ẹ̀ ni, ìbéèrè 9 tó jẹ́ ìkẹta. Ìlú wo ni ilé alágbèéká? Ok, àti ga. Wọ́n gbé kárí ara wọn. Oh yes. Yes. Yeah. Ìbéèrè 9 tó jẹ́ ìkẹta. Ìlú wo ni ilé alágbèéká tí wọ́n pè ní pẹ̀tẹ́ẹ̀sì tí kọ́kọ́ lálẹ́ hù ní orílẹ̀-èdè yìí? Alágbèéká. Bẹ́ẹ̀ni. Alágbèéká, ilé tí wọ́n gbé lé orí ara wọn. Pẹ̀tẹ́ẹ̀sì ẹ̀mọ̀ tí wọ́n bá ní ilé olókè. Ilé olókè. Níbo ni ibẹ̀ yẹn o? Mo dẹ̀ kánú ìwé kan o. Tó ti kọ́kọ́ lálẹ́ hù. Ìlú tó ti kọ́kọ́ lálẹ́ hù. Tí a kọ́kọ́ rí pẹ̀tẹ́ẹ̀sì ní.
ní Nàìjíríà bí ní gbogbo. bóyá ká lo ti àwọn tèkó tí wọ́n ti kọ́kọ́ kọ́. wọ́n kọ́kọ́. bẹ́ẹ̀ni. kí lórúkọ ẹ̀ ni ìlú tó wà lẹ́yìn yìí kí ni wọ́n ń pè bẹ̀yẹ̀ ó lè ṣàkàbí lórí tábàgbà Ṣàngó gbà kí ló rẹ̀ Badagry. Badagry àbí Kútọ́nù. Badagry ni àmọ́ àwa tí a máa ń pè ní Àgbádárìgì. ok ṣé mo gbà á. ẹ gbà. mo gba méjì ó ti tọ́kẹ̀. ṣé ká tún mú sí i. inú mẹ́ta àbí. bẹ́ẹ̀ni mẹ́ta. mo dẹ̀ ti gba méjì. ẹ ti gba méjì. mo ti ṣe tán. ẹ bá mú méjì. mo fẹ́ máa lọ lé. ẹ bá mú méjì. irọ́. inú mi dùn yìí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe sọ nínú ọ̀rọ̀ yín wípé ẹ tún kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ tá à ń kọ́ ìkòpin síbì kan. bẹ́ẹ̀ni. bá a ṣe fi ń rẹ́rìn-ín bá a ṣe fi ń ṣe àwàdà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní à ń gbìyànjú àti dá lẹ́kọ̀ọ́ kí wọ́n má bàa sọ yìí pé ọmọ Yorùbá kò dàbí ọmọ eléyìí kẹ́ ẹ̀ kò lè mọ̀ kan ìyẹn ò dáa tó. bẹ́ẹ̀ni. a fẹ́ kí àṣà ìṣe àti èdè wa a fẹ́ kó parẹ́ Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó bàjẹ́ nígbà tiwa. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Àǹtí Fathia mi ì tiẹ̀ ní bí yín rárá nítorí mo mọ̀ yín mo mọ̀ pé ẹ fẹ́ràn kẹ́ ẹ máa gbọ́ orin mo dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ràn kẹ́ ẹ máa jó. Nígbà àkọ́kọ́ yẹn talent tó gbégbá orókè nínú àárín ìgbà tí iná. èmi ni ẹ tún béèrè ni. Àǹtí Fathia mo nà yín hands down. Àǹtí Fathia ìgbéraga lè ní ọ̀fẹ́. ju ní mo nà yín ẹ ti gbàgbé ni. ṣé mo lè rántí orin tí mo gbẹ̀ngbà yẹn náà wẹ́sẹ̀ ni mo nà yín jù. Ajẹ́pẹ̀ èmi náà ti wá múra yín. ẹ wá gbé yẹn wá o. Èmi tiẹ̀ ti wá múra yín nítorí mo pẹ́ ilẹ̀ ń bọ̀ torí gbẹ̀mọ̀ pò rẹ̀ mi àbí. ẹ wo abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí ẹ bá ń gbóhùn sókè lọ. ẹ jẹ́ àjò. ẹ jẹ́ àjò. àwọn olùyàs down ijó mẹ́wàá ni mo kó wa bí ẹ má dẹ̀ ti kójó mẹ́wàá wá báyìí kí yàn jó tán ni. níbi kan tẹ dúró sí yẹn náà lẹ ti jó gbogbo. bẹ́ẹ̀ ni mo parí ẹ̀ mo jó tán. ẹnu ní. bẹ́ẹ̀ ni o ẹnu ní. ijó yìí ijó ta jó àmọ́ pẹ́ mẹ́ni tó kọ́ àmọ́ ẹ sọ àkọlé àwo yẹn. pàdé mi ló kọ Alhaji Sule Alao Malaika ọ̀rẹ́ mi mo bẹ́rí o òun kọrin wẹ́dọ́nsá. àkọlé àwo yẹn òun ni wọ́n pè ní ẹwẹ́nu mi special day. ẹ mọ̀. special day náà lè ní o ẹ ṣe láìkọrin tẹ fún mi yẹn special day mala. Àǹtí Fathia ilé ti wá tó tún lọ báyìí. ṣó ti yá nìyẹn. ó ti yá ká tó ṣẹ́jú páwó báyìí wọ́n á máa bẹ̀rẹ̀ sí í ṣẹ́wọ́ pípẹ́ ká máa lọ kó wọn mí gan kí n fi yín lẹ̀ àmọ́ ayọ̀ àti ìdùnnú tí a fẹ́ fi yín sí òun náà la tún máa bá yín a máa rí yín bá ní ṣìṣe báyẹn ṣe ń rí yín tínú wọn ń dùn tí wọ́n ń fẹ́ràn yín ayé ò wà ní rí yín kó máa pòṣé ayé ò ní rí yín máa bínú pé ta ni kí ló mọ̀ ọ́ ṣe tí yóò ní jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yìí nínú ẹ̀ lace wá láti iléeṣẹ́ Shuki Textiles àwọn náà láwọn nífẹ̀ẹ́ yín ká fún yín Dúpẹ́ Cosmetics àwọn náà fún yín ní ẹ̀bùn
èyí tí gbogbo èèyàn mọ̀ sí alájà ṣáínṣáín. MTN àwọn náà ní àwọn nífẹ̀ẹ́ yín oríṣiríṣi nǹkan òun ni wọ́n kó sínú ẹ̀ pé ní ìgbàkigbà tẹ́ bá ti wá sórí ètò ńkọ́ ká fún yín ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. mo dúpẹ́ lọ́wọ́ Gbajúmọ̀ o pé ẹ pè mí sí orí ètò yìí pé kí n tún padà wá ẹ ṣé mo dúpẹ́ lórí ẹ̀yin olólùfẹ́ mi náà tí ẹ ní pé kí n wá. Mo dúpẹ́ lọ́wọ́ Shuki Textiles fún lace tí wọ́n fún mi ẹ máa ta o owó yín á máa ròkè ẹ ṣé gan mo dúpẹ́. Ẹ̀gbọ́n mi tó ṣúọ̀ jù ṣáínṣáín mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o ẹ wà lára àwọn tó ń jẹ́ kára mi máa dán báyìí ẹ dúpẹ́ gan. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn MTN tó ń ṣe léyìí náà mo dúpẹ́ lọ́wọ́ wọn náà o pé wọ́n fún wa a dúpẹ́ gan ni o thank you. Olúwa ṣeun. Ilé tí wàá tó lọ báyìí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ayọ̀ àti ìdùnnú òun ni a fẹ́ fi yín sí lágbára lọ́wọ́ Ọlọ́run ayọ̀ àti ìdùnnú náà òun ni àtúbà yín ní ọjọ́ mi ọjọ́ rẹ tá a bá tún máa mú ètò yìí wá sí ojú amóhùnmáwòrán yìí Adédoyin Kúkọ̀yí ló ń dágbére pé láyọ̀.